kí ni gbogbo báwọn ṣe ń gbìyànjú àti fẹ́ fọwọ́ kankan tó fẹ́ wọlé sójú ara àwọn ní bàbá ẹ̀ ọgbà wọ́n wá mú bí orúnkún máa wá fi tẹ̀sí àwọn mọ́lẹ̀ níbẹ̀ làwọn sọ pé ẹ dìde ọkọ àti ìyàwó lèmi àti ìjọ jẹ́ fúnra wa kí ló ta fẹ́ máa fi òwò ara wa pamọ́ àìmọye ìgbà ni mo ti bọ́ alẹ́ lójú tí bẹ́ẹ̀ tiẹ̀ sí nǹkan kan ẹ sá ti rí òwò mi sálà kan sí ẹlẹ́kejì ni èmi àti yẹn fẹ́ sùn ẹ dẹ̀ máa paná kí ló dé tí mi ò lè rí òwò yín kí ló dé tí mi ò lè rí tán sókùn máa fa pamọ́ fẹ́ tó bá máa wẹ̀ ni àkọ́kọ́ irú sáìsì tó fẹ́ wọlé sójú ara tèmi èmi ò gba irú sáìsì bẹ́ẹ̀ rí ẹlẹ́kejì ó ti pẹ́ tí mo ti ṣe tẹ́ ẹ̀ bá ti lè jẹ́ eré ibi tẹ́ bá kù sí tó bá ṣe é kájọ sọ fúnra wa ní bàbá ẹ̀ bá ní ohun àwọn tí ń le páwọn tí ń gbóhùn sókè jù káwọn gbóhùn wálẹ̀ wọn bá ní ọ̀dà ohun àwọn òle ẹ̀jẹ̀ ń rí tán kí káwọn dìde báyìí káwọn lọ síbi iná bàbá ti sáré mú dúfè ó ti da dúfè bóra aláwọ̀ á náà síwájú ẹ̀ báyìí àwọn ń bá a sọ̀rọ̀ àwọn wojú àkàn gbọ́n dúfè lọ́wọ́ kan ní gbúrú tó máa gbọ́n dúfè kúrò lára báyìí bójú àwọn sì lọ síbi kinní kan bíi bẹ́ẹ̀tì ẹ̀ wá ní kí lélẹ̀ tó wà lára yín ẹ fẹ́ fóògùn bá ńlá àjọṣepọ̀ àṣọ olówó olóògùn owó nìyí ẹ fẹ́ lò mí ẹ fẹ́ fi mí sọsẹ ẹ fẹ́ pa mí fáwọn tó bí mi làbá gbóso rọrọrọrọ ẹni bó ṣe dìde nìyẹn irọ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o ọlọ́mọdé ṣe bẹ́ẹ̀ ìṣògo ìṣèkínní kan àwọn ní problem kan ní problem yẹn gbogbo àwọn obìnrin dẹ̀ máa ń complain rẹ̀ làwọn ní kí ni problem ẹ má fọwọ́ kàn mí ẹ ṣáàdùn bẹ́ẹ̀ kí ni problem náà wọ́n á ní nǹkan ọlọ́mọkùnrin àwọn kéré àwọn wá lọ sí ìlú òyìnbó wọ́n wá bá wọn ṣe kínní yẹn so nǹkan ọlọ́mọkùnrin àwọn máa wọlé sínú kínní so àwọn afilibóbìn sùn dáadáa á lè débi tó yẹ kó dé nàbá ní ṣé gbogbo obìnrin dẹ̀ rò pọ̀ fẹ́ràn òkun ńlá èmi bí mo ṣe wà yìí nítorí bá lè wọlé sí mi lára tó ti lè dóhun tí mo lè bímọ mo fẹ́ràn rẹ o kì í ṣe pé kéèyàn wá lọ gbókù ẹ̀sìn wá kó ló ń fẹ́ fi bá mi lájọṣepọ̀ ojú ara tèmi ọgbà nàbá ní ṣé problem tẹ wá ní nìyẹn ẹ fẹ́ fẹ́ mi ẹ̀dẹ̀ lè ṣàlàyé fún mi kí ni nǹkan tó burú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mi àti ti ṣe kínní láti ọjọ́ tá a ti bẹ̀rẹ̀ tí mo ti ń fún yín lọ opportunity kínní máa bọ́ alẹ́ lójú yín àtijọ́ mọ̀ gbogbo eléyìí ṣe kàṣírí náà ọkọ àtìyàwó ni wá àjọ anything lálójọ ṣe fúnra wa wọ́n bá bí àwọn pé káwọn má bínú báyìí látòní lọ kò sáyé pé mi àti fẹ́ paná ẹjẹ́ á máa ṣe nǹkan tá a máa ṣe kájọ máa rí báyìí àwọn ń ṣe àwọn ìgbádùn rẹ̀ oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin wọ́n wá rí pé àwọn ò lóyún àbí torí àwọn ìgbìyànjú táwọn ti gbà sórí ọ̀rọ̀ ara àwọn pé káwọn má lọ lóyún yà ńgbà tí oyún alákọ̀ọ́bí àwọn àtẹlẹ́kẹ̀ tó ti tẹ̀lé àwọn ní ọkọ̀ àárọ̀ àwọn táwọn ti kàgbà kò bá gbọ́dọ̀ dókítà lọ pé kí dókítà test àwọn dókítà ní kò sí nǹkan tó ṣe àwọn kí ni nǹkan tó lè máa ṣẹlẹ̀ nínú àgọ́ ara àwọn tó lè fa káwọn má lóyún bàbá ẹ̀ tó parọ́ kò túra rẹ̀ désàlẹ̀ pé nǹkan báyìí ní í ṣe òun o wọ́n ní dókítà táwọn sọ pé àwọn wà òkè àwọn òkè gbẹ́ bá sọ fún dádì ẹ wò dádì àwọn ẹ jẹ́ ká yọjú sí hospital bàbá kú ti mọ̀ wípé kò sí nǹkan kan tó kò lè lóyún wọ́n fóni ìdóni ń fóni lẹ́yìn bí oṣù mẹ́rin àṣà lọ sí hospital jẹ́ nígbà táwọn sọ pé mo fẹ́ kẹ́rù mi mo fẹ́ kùn lé ọ̀dọ̀ yín mo ní kí ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà yín látọjọ́ yìí ẹ̀dẹ̀ máa ń sọ pé every month ẹ máa ń check ara yín wò kí ló tẹ̀lé mímí náà lọ mo fẹ́ check ara mi látàwọn débẹ̀ dókítà wọn test àwọn wọn ní kò sí nǹkan tó yà ẹ bá ń test dáàdì náà wọn ní àwọn àti dókítà wọn bá wojú àwọn àníkẹ́ test dáàdì látọjọ́ ìṣe bí dókítà wọn náà pé ayín mi ò lóyún mi ò dẹ̀ wálé wọn láti wá jẹ wọn torí n táyé máa ń sọ ni pé torí owó rẹ̀ ni torí kinní kan èmi náà ọlọ́run ṣe tèmi náà fún mi níwọ̀n bá tó ṣe fún mi ẹ test dáàdì náà ẹni wàá sọ pé ok dáàdì ẹ jẹ́ ká ẹ bá sá test àwọn bírọ́ gbọ́n tíjọ́ mọ́ bá délé là ń sọ pé a máa kó lọ́dọ̀ yín o bí eré ló dẹ̀ máa pè torí gbogbo owó tẹ́ ẹ ti náà mi ìfẹ́ kẹ́ ẹ nánà dànù owó èmi náà fẹ́ bímọ fún mi ò fẹ́ jẹ́ yín gbé báyìí bá sórí kinní tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àṣẹ̀rì páìpù kan wọ́n dàbí kinní tí wọ́n máa ń tìbò yàn nímú yẹn gbogbo àwọn àpèjúwe yẹn inú kinní wọn tí wọ́n sẹ́ndì sí mi lèmi náà ti rí mi ò fẹ́ rí mi ò fẹ́ kọ́ mi ò rí mo nílẹ̀ tán ti fi fún yàn lóúnjẹ látẹ̀gbẹ̀ ṣùgbọ́n mi hàn pé nǹkan ọlọ́mọkùnrin àtọ́ ọmọkùnrin tí wọ́n máa dọ́mọ téèyàn bá ń bá sùn yóò tún wá máa gbanú páìpù yẹn lọ kò lè gbórí okó jáde mọ́ mi ì tó àṣírí àìsàn tí ń ṣe wọ́n kọ́lọ́n kọ́ mọ́ fàìsàn sí kálukú wa wọ́n náà wá rí kíní náà ní ibẹ̀ ni spam máa ń wọlé sí kò lè wọlé sójú ara wọn kí ló dé tó fi rí bẹ́ẹ̀ náà bá ká láàyè náà bá bú sẹ́kún pé àìtẹsẹ̀ bodò àtúmọ̀ kígbe òtútù ta etí mélòó ló ń bá wọn gbọ́ wọn ní máa bá sọ pé ibi tí mo ti fẹ́ kó ràn mí lọ́wọ́ nìyẹn ẹni ẹ̀ tó bá rò pé o lè ṣe fún mi tó fi bímọ fún mi ṣé màá tọ́jú ẹ̀ màá gbogbo bùkátà ẹ̀ màá gbọ́ tó bá nídìí láyé lọ́run màá ṣe fún ẹ̀ lọ́ba ní ẹ látò lè jáde sójú ara mi ọ̀nà wo ni mo ṣe wá fẹ́ gbà lóyún bá ní àwọn ọmọ kékeré ọmọ ọ̀dọ̀ àgbà ní ẹ̀ òye yí ẹ̀ àní kó o bímọ fún mi tàbá ọ̀dà ọmọ yín tẹ̀ ń gbé wá sí skul tá a fi ń pàdé ọ̀nà wo náà gbà bí fún yín ìyá rẹ̀ ńkọ́ bá ní mo sọ fún ẹ pé ìyá rẹ̀ ti kú ẹ jẹ́wọ́ fún mi báyìí ìyá tiẹ̀ náà ti lọ bọ́n ṣe ń bí ọmọ fún nìyẹn á gbọ́ ọmọ lọ́wọ́ ọmọ á lé wọn dànù
kí àṣírí má bàa tú sáwọn rẹ̀ kó má bàa tú sáwọn ẹbí tiẹ̀ nàbá ní àwọn ò lè ṣe irú ẹ̀ lẹ́yìn bí oṣù 6 tó fi bí àwọn accept ó lé àwọn èèyàn tí ó ti mọ disturb èèyàn tí ó bá rí pé ìwé èèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn ń tajà bí kìí ṣe kíní àwọn èèyàn tí ń disturb wọn ti pẹ́ bá bákan nù wọn ṣe eré ìfẹ́ kọ̀ọ̀kan làásọ pé àní so eléyìí sórí péèjì yẹn tá a bá sọ àwọn àṣírí yẹn kì í ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ kéékèèké ti pọ̀ jù lórí TikTok àsábà yẹn ṣe eré ìfẹ́ lóyún bá dé wọn bá bímọ káwọn tó bímọ bàbá ìwò nǹkan ra máa mọ o tó bá bínú tán láwọn bá ti dín kí ló ń ṣe bíbí yẹn ó ti tán kí láwọn lóhun táwọn bímọ sí kò tí tọ́sẹ̀ méjì táwọn bímọ táwọn bá fi rìsífù kọ́ọ̀lù ọkùnrin bóyá àwọn tó fẹ́ ra ọjà àbáwọn táwọn ọjọ́ ṣe business tó àti náà láwọn ṣe business mọ́tò kéékèèké táwọn arí mọ́tò àwọn mọ́tò tó ní jàǹbá ń gbé èbò àwọn láwọn táwọn bá ṣe táwọn dẹ́ni mọ́tò bíi 3 tó wà ní táwọn ń tà ṣùgbọ́n àwọn jẹ́ kí bàbá yẹn wọ́n ní ọjọ́ aláàkọ́ táwọn kọ́kọ́ gba ìfọ̀tílájí àwọn ẹni táwọn bímọ àárọ̀ fò tọ́jà alágbàkọ́ ọkùnrin kò fọwọ́ kà wọ́n báyìí wọ́n ní báwọn ṣe ń sìnkọ́ táwọn ní Mr. Ahmed ọlọ́run má jẹ́ kẹ́ ẹ dá ẹ ti fẹ́ràn obìnrin jù ẹ wo ẹjá sọ̀rọ̀ gidi jà ni wọ́n ní táwọn sọ yẹn kò dẹ̀ sí ẹ̀ kọ̀ọ̀kan láàrin àwọn àtẹni yẹn àwọn dẹ̀ fọmọ lọ́yàn lọ́wọ́ àwọn kan gbọ́ wọ́ wọ́n ní táwọn gbọ́ ọmọ nìyẹn àsọmọ ti jábọ́ láwọ́ àwọn ọmọ ọ̀dọ́ wọn ní lọ́wọ́ á gbé ọmọ yẹn wọ́n láti gbà yẹn ló ti bẹ̀rẹ̀ lúlù tó bá lu àwọn ní ìgbà míì báyìí ó ti lu àwọn lọ́jọ́ kan tí àwọn dẹ̀ ń ṣe píríọ̀dù lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ̀jẹ̀ ń jáde lójú ara wọn lọ́mọ ọ̀dọ̀ yẹn ló fún àwọn ní ọ̀nà àbáyọ tó ń ti lànà táwọn gbà àṣírí yẹn náà àṣírí ayé kan ni gbogbo ẹ̀kọ́ la tún lè tú tán ìró ẹ mú igun bíi ẹ fi kan igun bíi ẹ mú igun ti bíi ẹ fi kan igun ti bíi só ti yé yín ẹ mú ojú méjì òdì méjì àtàwọn nǹkan kan mọ́nà iná sọ pé káwọn ṣe lórúkọ ìyá rẹ̀ gbà táwọn ti pé lúlù ti pọ̀ tó ti ń lu àwọn lójú àwọn àwọn sọ pé àwọn fẹ́ lọ lídé lọ́dọ̀ mọ́mì kódà òun àtàwọn làwọn tó jọ gbé ọmọ yẹn lọ àwọn sọ fún mọ́mì pé ibi náà mọ́mì máa wà for some time ṣé kò sí ẹ bá mi wá best school fún wọn níbí àwọn sẹ́ndì owó mo fẹ́ ní privacy ọlọ́mọ dalẹ̀ wa rú yóò tó máa hàn sí yín wọ́n ní tí máa yìí tẹ bá jọ jókòó báyìí tó bá mú yín lọ sí patí tẹ jọ jókòó báyìí ntẹ gbọ́dọ̀ sí ní patí yẹn ni pé kẹ́ ẹ dojú bolẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ wà rí tẹ báyìí gbójú sókè tán kó nǹkan báyìí wò yín àbò lórí ń kọrin ẹrẹ́rìn àbọ̀ apanilẹ́rìn kan pààyàn lẹ́rìn lọ́wọ́ lẹ wá rẹ́rìn tọ́jọ́kùnrin láti inú mọ́tò ní ó ti mọ̀ ṣe olórí burúkú ni ẹ máa bá dànù wọn ni yóò fọ gà wọn lọ́rùn mọ́lẹ́ ẹ̀ mọ̀ ń bí ọlọ́run gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nú àgbà kó bẹ́ẹ̀ àbẹ́ẹ̀ tẹ́ fẹ́ bọ́ bẹ́ẹ̀ ọlọ́run fà ń yọ tí bá ní kí n sọ bí sísítà yẹn ṣe sọ ọmọ tí wọ́n bí wọ́n ti kú òlé rẹ̀ báyìí o ọmọ ọlọ́mọ tí wọ́n wá gbé fún yẹn wọ́n ní dandan ló fẹ́ gbà àwọn lu ọpọlọ ni wọ́n ló sọ fún mọ́mí àwọn pé ẹ sọ fún ọmọ mi tó gbé lọ kó dá ọmọ mi padà tó àwọn ti kú òlé rẹ̀ báyìí lúlù pọ̀ yóò lú ẹ̀ bí ẹni pé kó pa ẹni àṣírí táwọn sọ fún mi ìyá àwọn sọ fún mọ́mí àwọn kò sẹ́dá àlàyé kankan tó mọ̀ láàrin àwọn àti ẹnìkan pẹ̀lú ọmọ ọ̀dọ̀ wọn lọ́mọ ọ̀dọ̀ yẹn sọ wípé tí wọ́n bá rí ẹni tí ìyàwó wọn tó lọ wọ́n máa bá káànú ìgbà tó ọmọ ọ̀dọ̀ máa fi píkítọ̀ ẹni yẹn hàn àwọn wá tẹ̀sí ẹni yẹn lọ pé ẹni báyìí làwọn ní wọ́n lọ sọ pé látọ̀dọ̀ ẹni báyìí that means ọmọ ọ̀dọ̀ yẹn lójúwe àwọn fẹ́ wọn ló bá ní ẹ fọlágbà kò ọlọ́run kò ní dalé kálukú wa rú ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń wò mí lórí gbogbo péèjì mi káàkiri mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore thank you so much.